Awujalẹ wàjà ẹ̀sìnkẹ́ Adétọ̀nà lọ. Awujalẹ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti kú o. Ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 yìí ní ikú pa ojú ẹ̀ dé tó sì mú ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n máa ń sọṣẹ́ pé bó ti wù ká pẹ́ láyé yìí tó a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ọmọ ọdún 91 91 years ni kí ikú tó sọ pé èyí tó ṣe ti tó. Àwọn onígbàgbọ́ a máa kọrin kan wọn á ní Ọlọ́run ń bẹ bíi ti àtijọ́ àwa la ò sin bàbá bíi ti àtijọ́ mọ́. Ọ̀rọ̀ náà ṣẹ lórí ikú Awujalẹ yìí nítorí àwọn Yorùbá ní ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ wọn á ní erin kì í wó kó má ní ìtẹ̀lẹ̀. Ìyẹn ni pé nígbà tí erin yóò bá wó kìnní kan yóò tẹ̀lẹ̀ erin bí kò jẹ́ ẹranko ńlá míì ni yóò kú yóò jẹ́ igi ńlá tí yóò yalulẹ̀ lójijì. Láyé ìgbà tó jẹ́ erin ló ní gbú ẹfọ̀n ló lọ̀dàn erin kò ní kú láì ní kinní kan tí yóò tẹ́lẹ̀ fún un. Nígbà náà ni àjànàkú yóò sùn bí òkè tí erin yóò ṣubú tí kò ní dìde mọ́. Bẹ́ẹ̀ náà ni láyé ìgbàanì kí ọba ńlá kan tó kú èèyàn ńlá míì yóò ṣáájú. Ohun tó sì máa ń jẹ́ kí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú kí wọ́n sì sin wọ́n kí wọ́n tó sin ọba nígbà náà nìyẹn. Ìgbàgbọ́ ni pé ọba ńlá náà kò gbọdọ̀ dárìn ó gbọ́dọ̀ ní àwọn tí wọn yóò ṣáájú tí yóò máa ké kábíyèsí bó bá ti ń lọ lọ́nà ọ̀run. Àpẹẹrẹ náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ àìkú yìí torí kò tí ì pẹ́ rárá bóyá ló tí ì pé wákàtí 4 nígbà tí gbogbo ayé gbọ́ ikú Muhammadu Buhari ọ̀gá àwọn ológun tó sì jẹ́ olóṣèlú ńlá tí ariwo tún ta pé Awujalẹ ilẹ̀ Ìjẹ̀bú ọba ńlá tó ti wà lórí oyè láti ọdún 75 náà tún wàjà. Ọba tí kò sí irú rẹ̀ nílẹ̀ Yorùbá tàbí ní Nàìjíríà yìí mọ́ nítorí kò sí ọba kan tó lò tó bẹ́ẹ̀ lórí oyè láyé òde òní. Síkírù Adétọ̀nà nìkan ni ọba tó lo ayé lọ kọrin kése. Ara ti fún àwọn èèyàn àmọ́ kò sẹ́nìkan tí túfò alààyè ni nígbà tí wọ́n ti ń ṣe ojúde ọba nínú oṣù tó kọjá lọ́hùn-ún tí Awujalẹ kò ti lè jáde síta tí kò lè yọjú sí àwọn tí wọ́n fìwé pè tí kò sì rí ẹnìkan kẹ́nìkan pàápàá kò rí ju àwọn tí wọ́n wà nílé ẹ̀ lọ. Láti ìgbà náà làwọn amòye ti ń wòye ọ̀rọ̀ àwọn tí wọ́n sì lè sọ ọ́ jáde ń sọ pé ṣé kìí ṣe pé kábíyèsí ti ń palẹ̀ mọ́ o pé ṣé kìí ṣe pé ọba ńlá náà ti ń lọ. Bẹ́ẹ̀ náà ló sì rí lọ́jọ́ Sunday yìí tí wọ́n kéde ikú bàbá náà lẹ́yìn tí gbogbo Nàìjíríà ti ṣọ̀fọ̀ Buhari tí àjálù sì di méjì fún ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu nítorí bàbá ẹ̀ gan l'Awujalẹ o ọ̀rẹ́ gidi sì lòun àti Buhari ṣe. Ọ̀rọ̀ ikú Awujalẹ náà ti kárí gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Ìjẹ̀bú ló ń dárò tí ọ̀pọ̀ wọn sì ń pòrúurú ọkàn pé irú kí leléyìí nítorí púpọ̀ nínú wọn kò rí ikú Awujalẹ rí. Àwọn míì kò sì mọ̀ pé Awujalẹ yìí lè kú bẹ́ẹ̀ nítorí wọ́n ti sọ ọba náà di òòṣà Ìjẹ̀bú ni wọ́n ń pè é nítorí ọ̀pọ̀ àwọn tí kò tí ì dáyé nígbà tó jọba làwọn náà ti di bàbá àgbà tí ẹlòmíín sì ti ní ọmọ nínú wọn. Àwọn èèyàn ti ń kí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún pé wọ́n kú ara fẹ́ra kù. Àwọn èèyàn sì ń gbàdúrà bákan náà pé ọ̀run dẹ̀dẹ̀ kó máa wá dẹlẹ̀ fẹ́ni tó kú kí orí inú kó dẹlẹ̀ fún tòde. Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ọ̀gbágbá agbọ́tẹ̀wọlẹ̀ ọmọ aníkíláyà sáàgùn ọ̀run rere o. Ọláyíwọlá alága ló túfò Awujalẹ ilẹ̀ Ìjẹ̀bú fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú ara fẹ́ra kù.